ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Magbo owó mi bó pẹ́. Mágara wájú ti bí fún wọn lówó wọn. Magbo owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Saamu ṣíkà àdé fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Saamu fún wọn lówó wọn. Wọ́n kì í jó olówó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ òye. Alájẹṣẹ́kù ẹ̀sà gbogbo pé ẹ̀ ń gbádùn mi ẹ̀ ń pádùn mi ẹ̀ jẹ́ kémi náà gbádùn yín ẹ follow mi láìjì at Arinaja official ẹ máa kọ́pọ̀ ní at Arinaja official follow me máa follow back Ọlọ́run máa follow back tí bá ti rí pé yín ni bẹ́ẹ̀ ni. Kí ló ṣì tó ṣe? Adam, I think you are goddess, you are balashes. Kí ló ṣì tó ṣe lábẹ́ igi? Mo dé lé ẹ, mi ò bá ń bẹ̀, wọ́n lóorin wọ́gbó. Mo máa rí lẹ́gbọ́. Mi ìlú mọ́dẹ ṣìnà, mo jáde, mi ò rí ẹ nínú igbó. Mo rìn síwájú díẹ̀ mo pàdé ẹlòmíì, olówó wà lábẹ́ kòkò. Mo dábẹ́ kòkò tí wọ́n sọ kòkò yẹn tó bí 14 mi rí ẹ lábẹ́ kòkò. Kí ló wá ṣe lábẹ́ igi ń bí? Ó rà pé mo ti ṣe mistake ọ̀tọ̀ lẹ́nu tó yẹ kí n wá o. Tí mo dẹ̀ wà nínú ìṣòro tí mo need the solution báyìí torí Ọlọ́run. Saamu, kí lè tó ń ṣe báyìí? Wọ́n ní iṣẹ́ ò kì í dédé ṣẹ́ tí ó bá níbi tó ti ṣẹ̀ wá. Bí ó bá sì nídìí, obìnrin kì í jẹ́ kúmọ́lú. Ó yẹ kó o bi mí léèrè question ni. Ó máa ní reason tí mo ṣe wà níbí báyìí náà. Then kí ló dé tó yẹ pé o kì í máa ń fún ifá mi ní respect. Respect is reciprocal. Kí ló dé tó o lè fún family ní respect? Kí ni code ifá ẹ? Arinaja official. Nǹkan code wo ni ifá ẹ ní? 722 àbí 744? 1993. Orí ẹ̀ ò pé. Kí ló rí? Orí ẹ̀ ò pé. Ṣé fà tí ẹ respect mi rí? Ṣé o mọ̀ wípé pọ́nmilé lọ̀rẹ́ Yẹ́misí tí n bá pọ́n ẹ lé máa gbìyànjú àti Yẹ́misí o. Bí bẹ́ẹ̀ kọ́ tí fami bá mú ẹ sọ́wọ́ ẹ̀jẹ̀ àgbẹ̀ o. Máa tán rẹ jẹ. Yẹtúndé lọ̀rẹ́ Yẹ́misí wáíwáí náà jọ ń jẹ́. Orí ọpọlọ ẹ ti ń dọ́ta o. Ifá ò respect mi rí, kí ló wá fi respect pé kí n reciprocal ifá ẹ? Lọ́nà wo ni fami fi respect? Ifá ò respect mi. Lọ́nà wo? Respect is a reciprocal. Yes. It's a very good English. O ti gbọ́ yẹn lẹ́nu àwọn tó máa gbọ́. But tí mo fẹ́ sọ fún ẹ ni pé tí ifá ò bá respect mi, má retí reciprocal. Má retí ẹ o. O dey waste time mi. Torí mi mọ gborí burúkú tó ṣẹlẹ̀ tó rìn káàkiri. Wọ́n lẹ pósítà mi káàkiri gbogbo ìlú. Picture mi ní níbi tí mo ti ń sọkún. Mi ti ẹ̀ kọ́kọ́ rí tẹ́lẹ̀. Mo dọ́dọ̀ sọ bẹ́ẹ̀. Sọ bẹ́ẹ̀ ni kí n wo. Mo wo mo rí picture. Má padà délé mi ni mo rí picture tó wà nínú yàrá mi. Kan tó sọ fún mi pé picture tèmi ní mi ò rí o nìyẹn, kí ló fà? Wọ́n á máa ní picture mi rí. Èmi tí mo ní picture mi dẹ̀ ní rí. Mo wá wò pé oògùn wo ló lè strong to level yìí tó máa fi hide ìṣíjú sí under picture mi. Ó ní mo ṣe ní pé kí n wá ẹ bóyá nǹkan tó wà lára ẹ ò ti expire kí n tó lọ sí àtàn. Saamu, ṣé o rí picture tó ń sọ yìí? Èmi náà rí o. Mo rí tí wọ́n lẹ pósítà gàdàgbà báyìí. Ó dẹ̀ pè mí. Kí ni mo fẹ́ pè ẹ́ fún? Wọ́gọ́ ò farabalẹ̀ ò ń ṣe bàlàbàlà bẹ́líìtì ẹ̀rọ ni. Tí mo dẹ̀ rí ẹnu pósítà yìí tó ń sunkún. Saamu, ẹnu ẹ ò dáa fún gbé o. Àtọ̀. Ẹnu ẹ ṣe lórí pàkẹ́pẹ̀kẹ́. Torí ẹ̀ ni mi ṣe ń sunkún. Ó sunkún lọ dẹ̀ ya picture tó ń sunkún. Olórin tó kọrin ògo. Ó ní ìrẹ́jẹ ò sí nínú fọ́tò. Bó bá ṣe jòkó ló máa bá ara rẹ̀ lọ́jọ́ tí fọ́tò ẹ̀ bá jáde o. Àbó rí? Orí ẹ̀ ò pé. Kí ló rí o? Ṣé o sọ fún mi sọ fẹ́ pé o kì í respect mi, ó dẹ̀ fẹ́ kí n respect ifá ẹ̀. Ọjọ́ tí wọ́n kó àwọn ọmọ wá sádùúgbò. Wọ́n fẹ́ jẹ́ káwọn ọmọ wá ṣe picnic nínú àdúgbò bí. Wọ́n dẹ̀ wọ ẹni tó lè communicate pẹ̀lú àwọn ọmọ. Ó dẹ̀ wọ́n kébi ò kì í ṣe drop out. Bíi ti tọ́jú ẹ. Ọ̀ṣẹ́jàre sí finish. Ó ìdí nìkan tí mo lè bá àwọn ọmọ sọ. Ibi tí mo ti wá ń bá àwọn ọmọ yẹn ṣeré pa, mo wá notice kò tí bá ṣe àyè. Àwọn ọmọ bá kú sẹ́rì. Tí bá jí rẹ̀, àwọn ọmọ kú sẹ́rì. So mo yẹn ń dọ́gbọ́n sunkún. Làwọn ọmọ ń fi rẹ́rìn. Saamu. Ìyá wọn náà ń fi mí rẹ́rìn. Saamu. Níṣẹ́ lẹkún ẹ dàbí ẹkún ọ̀bọ. Bẹ́ẹ̀ni, ṣé àwọn ọ̀bọ ti invite ẹ sí party rí? Ó understand nǹkan tí mo ń sọ. Òun náà ni. Mo ní ẹkún mi. Mo yẹn ń dọ́gbọ́n sunkún mi ló ń pa àwọn ọmọ yẹn lẹ́rìn. Ẹ̀yin gbé tiẹ̀ ló ń pa àwọn ọmọ lẹ́rìn. Ó ṣọ́ra ẹ̀. Mi mọ bó ṣe dórí. Ó ṣì ló ṣe. Mi mọ bẹ́ẹ̀ kún mi ṣe dórí Facebook.
àdọ̀gbọ́n sunkún mi ìmọ̀ tó wá lórí Facebook. ẹkún ẹ ti go viral. ó dàbí pé bẹ́ẹ̀ náà ti lọ mú picture tán lò káàkiri kò yé mi. Will you stop that? I will stop it. I'm sorry. Ta lẹni tí ó ń lẹ̀ picture mi káàkiri ni mo ní. mi nítorí pé òun disrespect ifá mi kí ni mi ní help ẹ ṣé orí bó ṣe wà yìí lẹ́ni tó ń lẹ̀ poster ẹ̀ káàkiri olúfà là á lò fún iṣẹ́ olúfà ń la máa ṣe fún. no mo lè gùn léèyàn mi ò hate ejò mo lè jẹjọ ń gbòòrò mo hate ejò. o kàn ṣe balabala bẹ́líìtì ẹ̀rọ ni o mọ nǹkan tó ń jẹ́ olúfà oògùn o mọ nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ wọn kọ́kọ́ fún ọ ní nǹkan tó fi rọrí tó fi sùn nígbà tó o bá sùn ọ làlà o èèyàn tí ń lẹ̀ poster ẹ̀ káàkiri tí ń borúkọ rẹ̀ jẹ́ ọ rí lójú rẹ̀ bẹ́ẹ̀ ni yóò gbé wá fún ẹ ìbàjẹ́ yọ̀ṣíbí ni ìbàjẹ́ pẹlẹbẹ ni ó ṣeé ṣe kó jẹ́ sọ bẹ́ẹ̀ kọ́ fẹ́ fi bàyẹ̀ lórúkọ jẹ́ ọ̀rọ̀ onítọ̀hún nígbà tó o bá ti wá rí ọmọ sínú wọ́n sọ fẹ́ni kankan o ìgbà náà láàwà ṣètò ẹbọ kàǹkà tí ń kagún láyà á gbé lọ sórí ìta mẹ́ta tá a bá ti gbé lórí ìta mẹ́ta tẹ́bọ̀ òun ti gúnlẹ̀ ká ẹni tó ń lẹ̀ pósítà ẹ̀ káàkiri kó tó bá jẹ́ pé Kánò ló wà Kaduna ni tàbí Sokoto olúfà máa fà wá olúfà máa ṣe kí ni ó máa fà wá ńbẹ ni olúfà ti jáde ibi tí fà ti jáde bẹ́ẹ̀ ni ibi tó olúfà ti jáde ni ifá ló fa olúfà wá tí ó fà wá sí ibi ẹbọ. kẹfì nọ́mbà yẹn kọ síbẹ̀ yálọ lé. mo ń dúró déèyàn bí ni. kí ló wí. o gbọ́. wọ́n ń dúró déèyàn. torí mo ti mọ̀ kó má fẹ́ ní mi lára náà ni mo ti mọ̀ kó má fẹ́ ní mi lára wá oògùn tó níyẹn tó kàyàn máa ń gbé ẹ lójú àbí bẹ́ẹ̀ kọ́ ó fi irú ọlá mi tọrọ já ní ìṣòlékò. ọlá wóróworó tó ń ṣe káàkiri. wàá ní ìṣòlékò lọ fún mi ní kan tí màá fi rọrí. ọ̀rẹ́ kò ní kò sí jẹ́ ń pẹ́ ní ẹ pé mo ti kú òbí ó máa expect mi ó bá ti dé bí a máa rò pé jẹ́ kú ò jẹ́ pé kí tó kú òbí. tó bá délé ọ̀dọ̀ ẹ̀ wà pẹ́ nìyẹn torí mo mọ̀ akọrí burúkú iná ni tí o bá ti wà nínú ìṣòro tó bá ti wà bẹ́ẹ̀ báyìí àwọn máa nìyàn lẹ́yìn ní. Saamu. ẹ jọ̀ọ́ máa lóyún létè ẹ jọ̀ọ́ máa lóyún létè lóyún lépè. What's there? What's there? Tani mo rí? Arínújàlè máa ṣeré, ọlínújàlè máa ṣeré, àti kékeré ló ti mọ ogun, àti kékeré kí nìyẹn ń gbé inú gan, ó máa ń gbé inú gan. Ha! Tani mo rí? Fóònù mi dà, kí n parí lọ́jà, fóònù mi dà. Ah! Tani! Lẹ́mi! Ó dà. Bínú sí mi. Kí ni mo fojú kó lọ́sàn gangan yìí? Kí ló dé tẹ̀ ṣe máa ṣe báyìí gan-an? Lọ́sàn gangan ẹ̀wọ̀n kò tẹ́ gbé dání. Kí ló dé tí pásítọ̀ Túbọ̀ ìgan ṣe máa ń gbà yín láyè lórí òkè? Ẹ̀wọ̀ bọ́ ṣe wù mí, ẹ̀wọ̀ bọ́ ṣe wù mí. Àgbàyà ni àgbàjátijàti ni nínú community báwọn èèyàn ṣe respect yín tó ṣe é kí n máa ṣerú nǹkan báyìí. Ṣé é kí n máa ẹ ti fẹ́ bọ̀ hàn mí, ọmọ àfẹ́ bọ̀ hàn yín, ìkàlẹ̀ ń ṣe é fẹ́ bẹ̀ ọmọ àfẹ́ bọ̀ hàn yín. Bùdé, you're very disgusting. Kí ni mo lọ fojú kó yìí báyìí Ọlọ́run àṣà mi lọ́sàn gangan. Bọ́dá Saamu, ayé wo bọ̀dá yìí máa ti bàjẹ́ o. Lọ́sàn gangan lẹ̀ ń gbẹ́bọ kiri. Ayé yìí máa ti bàjẹ́, wọ́n á fẹ́ bọ́ wọn yìí, bẹ́ẹ̀ ṣe fẹ́ bọ́ wọn mí yẹn, á fẹ́ bọ́ wọn yìí. Ìmọ̀ yín máa bàjẹ́ ni lórúkọ Jésù. Ayé bọ̀dá yìí, ayé yìí máa bàjẹ́ ni. Ẹ̀wọ́n ṣe rí, làgìdì jọrọ. Níṣọ́wájú kí ló ń wá mi kiri fún ìwọ mọ̀ pé ibi táyé bá lé ní dé ló ń pè láyé lé dé ibi táwo bá rì sí ló ń pè láwo rì ibi tí pooru ọ̀nà mẹ́ta tó bá ti pàdé bẹ̀ là á pè lóríta mẹ́ta náà la wà yìí o ibi tó gbẹ́bọ̀ ọ̀hún sí rè ọ̀nà kan ló lọ báyìí ìkan ló lọ báyìí ìkan là á ti bọ̀ ó yá oríta mẹ́ta rè ó yá gbẹ́bọ̀ ọ̀hún kalẹ̀. Be popular o
Ibi popular nínú estate o. Ìwọ náà popular. Tó bá yẹ pé o popular ni wọ́n ní mọ́ lẹ̀ káàkiri. Ó yá, gbé kalẹ̀. Gbélẹ̀. Ó kárí. Ètùtù yìí rí ẹ wá bá mi jẹ́. Ẹ̀yin tó ní ilé ayé ẹ wá bá mi jẹ́. Òrìṣà ò fi gbogbo olúgbòdì. Bórìṣà bá fi gbogbo olúgbòdì á ti ná gbogbo ẹni pa ẹ wá bá ń jẹ́. Olúfà. Ó yá lọ rèé fà wá. Èèyàn tí ń lẹ fọ́tò Saamu káàkiri ẹ lọ rèé fà wá o. Ègbè tí ègbè ẹ lọ rèé gbé wá. Kó ní bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ bẹ́yìn iwájú bá gẹ́ran èrìgì àgbà awuyáre kan ò ní wí tí o má ṣe bí gi àràbà bá wó sí ibẹ̀lẹ̀ gu ẹ̀rá sí kẹ́ ẹ lọ rèé fà wá o. Ọ̀yá Saamu ní báyìí a kọ́kọ́ kúrò láàrin a lọ rèé gọ síbì kan. Ègbègbè tí ègbè ló máa pa ẹ́. Kí ló rí o? Ègbègbè tí ègbè will kill you. Kí ló ṣẹlẹ̀? Ṣé ó tó fẹ́ ṣe náà yẹn? Ìwọ ló ní ká wá kòríta mẹ́ta síbi tó bá jìnà. O tún dá mi padà wá sínú estate mi kí n gbé síbi tó popular. Ṣé o mọ̀ pé bí popular nínú estate mi? Mo mọ̀ pé o popular. Ìwọ náà kéré nínú ayé ìwọ náà popular. Èèyàn tó bẹ́ẹ̀ gbẹ́bọ náà kéré èmi náà popular. Àbóògbọ́ tó bá jẹ́ pé o popular ni ọ̀ọ́ni máa lẹ pósítà ẹ̀ káàkiri kí wọ́n fẹ́ borúkọ rẹ jẹ́. Àrínájà. Fífọ́ olúfà tó ń pè. Èmi rò pé bóyá èèyàn kan máa dédé yọjú tó máa wá síbi ni tó máa lóòlòun lẹ pósítà mi káàkiri. Ká túnṣe lọ gọ síbì kan. Tá a bá lọ gọ síbì kan kọ́, ibi àwọn la fẹ́ mọ̀. How many hours la fẹ́ fi gọ síbì kan? Saamu ò ṣe ní sùúrù. Má fúnra ẹ lápá attention. Kó má lọ jẹ́ pé nǹkan méjì ló máa padà affect ẹ. Wọ́n lẹ pósítà ẹ káàkiri ìyẹn ń ka ẹ lára. O tún ṣe fún oògùn láàyè kó ṣiṣẹ́ tiẹ̀. Ẹjọ́ làbó oògùn rò tó ṣiṣẹ́. Kò sí wàhálà. Oògùn kan á kọ́kọ́ kú òǹbí. Láǹfààní àti dúró síbí tólúfà fi gbé wá. Nígbà tólúfà bá fà wá tán, ńlá wá ṣe láǹfààní àti padà wá síbí káwá rojú àṣebí ta. Mo gbọ́ ẹ. Ọlọ́run má jẹ́ o padà tẹ̀. Kí ló rí? Tí n bá lọ, ọmọ kan èèyàn ti ya picture mi pẹ̀lú tó wà lọ́wọ́ mi. Ègbègbè tí ègbè á máa pa ẹ̀. Ègbègbè tí ègbè á pa ẹ́ bọ̀bọ̀ yìí. Ègbègbè tí ègbè gan á ṣe gbọ̀ngàn léṣe tó bá ti farabalẹ̀. Kò sí wàhálà. Ó yá já lọ. No problem. Já gbà báyìí. Wọ́n á bí ológbòjò. Mo ló dà. Ibi tá a gbà wá àtúndé gbà bẹ lọ. Ẹ gbà mí. Saamu, avoid see finish. Má ra ṣúgà àtẹ̀pà níbi tó o bá ti ra gàrí. Níbi tó o bá gbà wá, má gbà bẹ̀ lọ. Bẹ́ẹ̀ni. Ó yá, bàbá yìí. Kò sí wàhálà. Olúfà, lọ́ọ̀rẹ́ fà wá o. Kí ni? Ìsíwájú ta kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Kí ló ṣe é? Kí ló ṣẹlẹ̀? Ọdẹ máa kanra. Kí ni? Ṣé o rántí pé ibi tí a ti ríra rè tá fi sọ̀rọ̀ bọ̀dá Saamu? Kí ló mú wá ṣe bẹ́ẹ̀ again? Ọ̀gbẹ́ni ní sùúrù, má calm down. Orí mi ò dàrú. Mo mọ̀ pé ibi tá a ti padà pàdé ni tá a ti sọ̀rọ̀ bọ̀dá Saamu tá a ti plan ọ̀rọ̀ wọn lọ́jọ́ kìíní àná. Ẹ ní sùúrù. Kí ló ṣe é? Má farabalẹ̀. Kí ni? Èmi ò ṣàkíyèsí. Pé kí ni? Ẹbọ. Èmi ti rí látọ̀ọ̀kan tàbá ṣe ń bọ̀ yẹn mo ti rí. Mo ti rí. Ó ti mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. Sórí ẹni tó gbẹ́bọ̀ yìí síbi. Definitely kó lè rìn jìnnà. Ó wà nítòsí. Ẹni tó dẹ̀ gbẹ́bọ̀ síbi, ó máa bá wa ń bí. Jákàn ní sùúrù. Ìbáfo. Kí ló kọ́ mi pẹ̀lẹ́ bọ̀? Ní sùúrù. Farabalẹ̀. Má fọwọ́ kan aṣọ àwo ṣé o mọ̀ kí kò yẹ pé òun ṣe nǹkan oṣù lọ́wọ́ kò ní dá o ó máa flow lọ ni. Saamu fi wọ́n lẹ̀ àwọn gangan ni ẹni bí ni wọ́n. Tí ò bá jẹ́ wípé ṣẹ̀ṣẹ̀ correct mi ni ó yẹ kí n sọ pé ìwà burúkú tán dá mọ́ ẹni bọ̀tẹ́lẹ́dẹ̀ ò ń dáwà burúkú mọ́yàn ìwà burúkú ayé ẹ tó fọwọ́ ara ẹ fà ó ìwà nínú ayé ẹ síbẹ̀. Mo gbọ́ gbogbo ọ̀rọ̀ òṣì tẹ́ ń sọ káàkiri ìyẹn ò wá tó yín mo ti fi yín lẹ̀ pé kẹ́ ẹ jẹra síbi tẹ́ ẹ wà ẹ tún wá ń lépa mi káàkiri wọ́n lọ rí wọn lójú àlá pẹ̀lú ntálílọ́jà fún mi pé kí n fi sórí. Olè ńlé. Wọ́n ti fẹ́ rẹ jù. Wo bí kékeré ní ìtàn ṣe fún ọ. Ṣé o wá rí pele tó kàn? Ó yá gbé
kó gbèrò tó bá fi lè jábọ́ tiẹ̀ ta. ẹjọ́ ó yá mami gbé. àwọn ni wọ́n ti fẹ́ lẹ́jù lọ ẹjọ́. ó yá òkè. mo ti gbé. tí ó bá kanlẹ̀ ẹ̀mí ẹ̀ ó lọ sí mi. kí ló bá sọ tó bá kanlẹ̀ jẹ́ kó kanlẹ̀ wo ikú ni. àwù ẹ ní sùúrù farakun yìí ẹ má jò okú kíkú òun tó dé ẹ fi lára balẹ̀. lóyún léèdè ẹjọ́ máa. lọ́wọ́ rẹ sókè gbé sókè. ó máa ń lọlẹ̀. ẹjọ́ máa lóyún léèdè ẹjọ́ máa. ẹsẹ̀ mi. ọ̀dọ̀ ya ẹjọ́ ìmọ̀ ọ̀dọ̀ yìí ló pọ̀. mo wá kúnlẹ̀ mo gbọ́mọ̀ lọ́ta sókè Ibafo ó control mi nínú spirit máa control ẹ lójú ayé. ó di give me more shots kò ní dà fún ẹ orí ẹ dàrú. òun lórí lójú àlà bó ṣe máa ń ṣe nìyẹn èèrà ò fẹ́ pòròpórò dénú kínkín lọmọ aráyé ń fẹ́ ní mọ́ tó bá ń bá ẹrẹ́ ní báyìí inú wọn ò dáa àwọn ni má wàá pa wọn jẹ́ ká gbóòótọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn ìdí àti ìtumọ̀ tí wọ́n fi ń ṣe ètò wọn ṣe. fún mi ní fóònù mo fẹ́ pe àwọn aráalé mi kò ní ẹjọ́ ń plan fún mi mo fẹ́ pa àwọn aráalé mi fún mi ní fóònù. jọ bàǹdà nọ́mbà Yọ̀ṣíbí bàǹdà nọ́mbà Yọ̀ṣíbí bàǹdà. Ibafo. ẹlẹ́rìn mi. ojú mi ò lè tàn mí jẹ because structure tí mo rí. ẹlẹ́rìn yìí kí ló ń ṣe ń bíbá yìí. wọ́n gọ́gọ́ ni kí n bi léèrè pé kí ló ṣe é tó múra báyìí ibo ló ń lọ. èmi mi ṣe wá ní múra báyìí mi ì fẹ́ kẹ́ níbo rí mi ní community yìí ni kán lọ sọ fún lórí burúkú bọ̀dá Saamu pé wọ́n ti rí mi community bí mo ṣe ń yẹ wá community lélẹ́yìí o ló jẹ́ kí n rọra múra báyìí bí wọ́n gan ṣe dá mi mọ̀ yé mi. ṣé bí sísá Péjú ni mò ń dúró dé ń bíbá àwọn ni mo ti fi fóònù lé torí mi ìfẹ́ nǹkan tó máa gbé mi kó bọ̀dá olórí burúkú bọ̀dá Saamu táyé wọn ti bàjẹ́ yẹn. lórí burúkú lóṣì. pẹ̀lú sísá òṣì sísá betrayer yẹn Yọ̀ṣíbí tó yẹ kó sọ fún wa pé káàrin jìnnà sí bọ̀dá Saamu pé ká má dé sàkání mọ́ rárá. ọ̀kẹ́ wàá sọ bẹ́ẹ̀ o olórí burúkú ni wọ́n ṣé wàá rí àti Yọ̀ṣíbí o àti pẹlẹbẹ kò lójú abẹ́ ọmọ rádaràda yẹn mi ì tí ì ṣetán pẹ̀lú wọn ni o tí n bá ṣetán pẹ̀lú wọn bọ́n ṣe wà yẹn wọ́n á gbóòórùn ara wọn láì lo pef bọ́n ṣe wà yẹn wọn lórí burúkú máa ṣàǹfààní somebody. Yọ̀ṣíbí ti ń ṣe 6 months welcome back nínú ilé yẹn. ṣé oró lórí burúkú báyẹn wọ́n ṣe rí nìyẹn bí wọ́n ṣe rí nìyẹn èèyàn àbìdí yanyan bó ṣe rí wọn nìyẹn o bó ṣe rí wọn nìyẹn o. ká ní mo ní nǹkan tí mo lè ṣe tí bọ̀dá Saamu máa fi wá mi kan tí wọ́n máa fi bẹ̀ mí Ọlọ́run gbọ́ máa ṣe. ọmọ ìyá mi a jọ wà ní same page ni sórí bí mo ṣe wà yìí mo rédí àti bá ti bọ̀dá Saamu jẹ́ mo rédí àti kan tí wọ́n mọ́gi tó ṣe wà yẹn mo fẹ́ kí bọ̀dá Saamu ya wèrè ọ̀sẹ̀ kan kí wọ́n ṣe ẹ̀sín kí wọ́n ṣe ẹlẹ́yàbọ̀n ṣe wà yẹn wọ́n máa ya wèrè ọ̀sẹ̀ kan màá wá jẹ́ kí Yọ̀ṣíbí ya wèrè oṣù kan tí bọ̀dá Saamu bá sàn wọ́n á wo Yọ̀ṣíbí sàn ṣé wọ́n láwọn ya wèrè ni màá jẹ́ kí wọ́n tún yà yìí tó ju wèrè lọ àrògùn ò ní gbà wọ́n bọ́n ṣe wà yẹn wo lórí burúkú máa ṣàǹfààní pípù èmi wọ́n déyàn tó yọ wá sí community tí mò ń dégò tí mò ń daṣọ borí. o tẹ wá mọ̀ tó bá mi lẹ́rù jù ó dẹ̀ ń pè bọ̀dá Saamu wọ́n ti kán rí wa mọ́bì kan gbogbo ẹni tí bá ń pàdé báyìí wọ́n á ní àwa o àti lójú ayé mọ́ pé torí àti kúrò lọ́dọ̀ bọ̀dá Saamu kò sáláàánú kò sólóore. ṣé o ti rí nǹkan tí ó máa jẹ́ kí n kan tí wọ́n mọ́gi tí màá kan tí wọ́n bàjẹ́ nìyẹn ṣé láwọn síwìn ni màá tún jẹ́ kán síwìn kọjá bí wọ́n ṣe lérò lọ. kò sí problem olórí burúkú gbó kò sí problem. jẹ́ kí mi tètè máa lọ ọ̀dọ̀ èèyàn tí mo ti ń gbà pọ̀ mọ́ ibẹ̀ ni mo ń lọ ṣùgbọ́n jẹ́ kí n máa lọ. àjẹ́ àjọ lọ. irọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ lọ̀rọ̀ ìwọ jókòó síbí máa ṣọ́ ẹni tó ń ṣọ́ jẹ́ kí mi sáré lọ ṣé o mọ̀ pé wọ́n máa tètè dáwọ́ mọ̀ wọ́n lè tètè dé mi mọ̀ bó ṣe dá mi mọ̀ gan òye mi ṣó ń wẹjú ni lọ jókòó déyàn tó ń ṣọ́ jẹ́ kí mi sáré lọ ṣùgbọ́n máa pè é bó ṣe bá ṣe jẹ́ má wọrí máa pè é. ti di ṣíṣe irú Saamu wọn gbọ́dọ̀ máa dàrú wa láàmú ẹ káre yóò dáa fún yín ẹ ní gbùrìgbùrì kẹ báwọn jíjó yà ọmọ ará yìí ò ní fẹ́ gbà fún yín lóúnjẹ ètò ti tò
kí ni ń bẹ lọ́ọ̀ mi. ewé ni bàbá. Ewé lọ́jọ́ lójú yín ewé kọ́ ọmọdé yín ọmọ ògùn ń pè lẹ́fọ̀ọ́ eléyìí kì í ṣewé oògùn abẹ́nú gangan níbẹ̀ lọ́ọ̀ mi ó yẹ ìjà mẹ́ta ẹja ń wọlé sàtà mẹ́ta tí wọ́n ti pé ó yẹ mọ́ jẹ́ ẹ̀sọ́ ẹnu mọ́ jẹ́. ewé. Ó dàbí wípé lè yọ ní nǹkan ṣe ṣé mọ́ lọ. bàbá ẹ má lọ ẹ wò ẹ̀kọ́ ti wá fojú mímọ́ hàn tẹ́ ẹ rí bí ẹ ti ń jẹun ìyún dájú wípé ẹ ti mọ tẹ́ ẹ fẹ́ ṣe ẹ sì ti ní nǹkan ṣe nu. ẹ wo ṣé ẹ rí mi tí mo ní ẹ mọ́ jẹwé nítorí àrébi tí ń bẹ lọ́dọ̀ Sàámú kọ́ba máa padà sọ́dọ̀ yín ni. ṣé ẹ rí mi tẹ́ ń wò yìí ihun tí ń bẹ látẹ̀lé ẹkùn mi ju kí n jẹwé lọ Sàámú ò ní tí ó fi mí ṣe torí tí yín ni. àmọ́ bó wá kù tá a dà o bá a bá lè rọ́gbọ́n dá láàrin èmi Sàámú ọ̀sẹ̀sìn ṣé ẹ mọ fọ́tò ńlá tí wọ́n mọ̀ ń lẹ̀hún fáwọn tó bá ti kú. bàbá ṣé kò ń ṣe obituary lẹ̀ sọ. ọ̀kárí obituary nǹkan lálù ẹ mọ bẹ́ẹ̀ ti dọ́gbọ́n rẹ̀ ẹ wàá lẹ̀ kiri gbogbo ìlú bẹ́ẹ̀ bá ti lẹ̀ kiri gbogbo ìlú táwọn èèyàn ti ń sunkún ṣáájú ká tó ṣe ohun tá a ṣe fún Sàámú débi wípé wọ́n máa sunkún lórí rẹ̀ ọba tán. Bàbá ilé ìmáa lè torí kò sí ọ̀dọ̀ píríntà tá a ti fẹ́ ṣe yẹn ládùúgbò yìí tí wọ́n mú bọ̀dá Sàámú àṣírí máa tú. Ó sì rí yún sọ o ó rí yún sọ àmọ́ ṣé ẹ lè dọ́gbọ́n bẹ́ẹ̀ ti wá fọ́tò rẹ̀ tá a wàá lẹ̀ bí ẹni nǹkan ṣe tí ó kú tè nítọ̀la bí ewúrẹ́ ti ń yàgbẹ́ táwọn èèyàn mọ̀ wá wò pé ṣé Sàámú ní bẹ́ẹ̀nù fọ́tò yìí tí wọ́n máa káàánú rẹ̀ ṣé kò sí yún nù. bàbá ṣé tẹ mọ́tò obituary tẹ̀sọ yẹn èmi lè lọ sí kútú wẹ̀njì kí n lọ print ẹ̀ wá ṣebí ó lọ́rọ̀ kí bọ̀dà Sàámú ṣẹ̀ sí ni mo lè lọ ṣùgbọ́n gbàtẹ́ ti wá mú option mi wà pé ká lo picture ti picture yẹn ẹ filẹ̀ fún mi kékeré ni. ọ̀rí ń ṣe bẹ́ẹ̀ bá ti rí yún ṣe apá ti ká ọwọ́ ti tó Sàámú ẹ wo ẹ gbìyànjú rẹ̀ bẹ́ẹ̀ bá ti ṣe rí bí tí Sàámú ṣe rí dọ́gọ̀dọ́gọ̀ tó ga délẹ̀ ń bí wọ́n bá sọ di ẹtù bí n bá ilé fi ń mọ́ bábá pan lórí ẹnì kan lọ rí bẹ́ẹ̀rì mi fògùn Sàámú ọkẹrẹ ọmọdé rẹ ò mọ ògùn òpèlè fọ wọ́n yanjú rẹ̀. bàbá ṣe wá rí láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí nǹkan tá a fẹ́ kó ṣe bọ̀dá Sàámú tán bá ti lè ṣe ẹ̀sìn yẹn bàbá máa wọlé pẹ̀lú yín bàbá máa gbé yín débẹ̀ máa ṣe dọ́gì fún yín. bàbá ṣe mọ scissors. tí wọ́n mọ fi ń gá sọ́hún. ṣe mọ àyè kọ́ scissors torí bẹ́ẹ̀dì ni máa ṣe fún yín ẹ wá ká ẹsẹ̀ mi sókè báyìí ẹsẹ̀ mi wá máa kí hallelujah. yóò mọ hallelujah. ẹ wọlé kan lè. ẹ sọ pé ẹ̀sìn dà. ẹ̀sìn dà. Sàámú ti ṣẹ̀sìn. bàbá ó ti tán. Ibafo church láti pàdé ní 2 months ago ìsọjí láti pàdé o mi mọ̀ kí wàá wèrè báyìí ṣe wà lọ́wọ́ yín kò yẹ kí n máa tẹ̀lé yín kiri o ó ṣe mí láàánú. ẹ máa gbárábìnrin dey play ẹ mọ̀ pé kì í ṣe gbogbo èèyàn tí ń pera ẹ̀ léèyàn Ọlọ́run náà léèyàn Ọlọ́run ẹ̀wà ò sọ pé òun òkun kòkó àwọn èèyàn tó wà bẹ́ẹ̀ ni ò jẹ́ èèyàn burú ìkà làwọn eléyìí ẹni ibi ni wọ́n. ṣé ti ẹ rí kíní kúkúrú yìí òun ló tiẹ̀ ṣe mí láàánú fún jù ẹlẹ́rìn ẹ̀ yóò máa jọ mí lójú o ìwọ àti Ibafo ẹ wá ń plan papọ̀ ẹ fẹ́ ṣe bọ̀dá Sàámú ní jàǹbá ẹ jọ̀ọ́ torí Ọlọ́run tẹ́ bá pa àwọn kí nìkan tẹ́ fẹ́ gé níbẹ̀ nítorí Ọlọ́run ṣé ẹ fẹ́ gbájú orí mi lórí mi ni kí ló ṣẹlẹ̀ Ọlọ́run máa ní gbájú orí yín lórí yín. ẹ kọ́ ní burúkú lọ jàre a máa wọ kọ̀rọ̀ síwájú a máa wà sẹ́yìn ṣé ìjà wèrè ni ṣé nǹkan tẹ́kẹ́ máa sọ nìyẹn adé wèrè wo lẹ́ni adé yẹn á yigi ni mo ṣe ń wò yín yẹn. ṣé bí mi tẹ̀ ṣì ládé tiẹ̀ dà. Yọ̀ṣibí á dáa fún yín. kò dẹ̀ ní dáa fún wọn àti wà tẹnu ẹ̀yẹn kò ní ragbáfẹ́ yín méjèèjì can you imagine tó yẹ kó àwọn ọmọdé tí mo rẹ Sàámú rẹ wọlé tó gbọ̀bẹ tó gbàdá tó wá fi lé mi wọ́n dúgbò tó yẹ kó ti pa mí kọ́ ṣé kò tẹ́ ẹ máa sọ ní ẹlẹ́ni ara ìbí lọ́wọ́ sọ fọ́ta tèmi náà ẹ débi ẹ sọ̀rọ̀ adé kò ní dáfẹ́ yàtà dé o. hello máa kọ́ yín gi lórí wà bẹ́ẹ̀ ya wèrè ni máa kọ́ yín gi lórí ṣé wọ́n ni mo pè ní ṣé mo pè ẹ́ Yọ̀ṣibí ni mo pè kó wá síbí mi ò pè ẹ́ mo rò kò rí ẹ̀ pè máa kọ́ ẹ̀ ń gi lórí tí nǹkan kan bá ṣe ní ọdún 10 sísìn the first suspect tí màá kọ́ mú láyé mi ìwọ ni pẹlẹbẹ ó ti rógo lọ́wọ́ mi ìwọ ni níwọ Ibafo èmi ni mo lé Yọ̀ṣibí lọ Yọ̀ṣibí èmi mo lé ẹ lọ mo mọ̀ ó dẹ̀ wá bẹ́ẹ̀ mi mo dẹ̀ gbọ́ pẹlẹbẹ èmi ni mo lé ẹ lọ mo mọ̀ àmọ́ ẹ̀yin méjèèjì ẹgbẹ̀rí mi jẹ́ ṣé mi ni mo lé wọn. ẹ̀yin kọ́. ẹ̀yin fúnra ara yín lẹ déédéé sán lọ ìwà mi ò bá ti yín mo lẹ̀ ṣe lọ
gbogbo ọ̀rọ̀ òṣì tẹ́lẹ̀ sọ pátápátá kò sí tí mi ò gbọ́. ọ̀pọ̀lọpọ̀ yín wà tẹ́ẹ̀bìlì pé tẹ́ẹ̀ bá ti kúrò nínú ayé èèyàn ó ti pin fólúwọ̀ ẹ̀ nìyẹn olórí burúkú nìyí ajẹgbodò tó wẹ́nìkúnra nìyí ayé yín ti bàjẹ́ irú yín pọ̀ káàkiri nítorí pé yọ̀síbí lọ pẹlẹbẹ lọ àwọn kan wà bẹ́ẹ̀ dẹ̀ pọ̀ nínú ayé táwọn méjì bá ti ń jà nítorí pé olórí burúkú nìyí ẹ̀ wá lọ sásẹ́yìn kejì kò sí ìtítà kọ̀ọ̀kan ṣe fún yín o ẹ̀ wá lọ máa ṣàbòsí káàkiri ẹ̀ wá lọ lúgọ síbì kan ẹ̀ máa retí ìṣubú onítọ̀hún ọdún kìíní á lọ ẹ̀ wá bìlì kó yẹ kí bí ti bá ọdún kejì á lọ ẹ̀ bìlì kó yẹ kó ti bá meanwhile ọdún kìíní ire là ń ṣe ire là ń ṣe ọdún kejì ire là ń ṣe àrí lọ́jà ire là ń ṣe ọdún kẹta ire là ń ṣe ọ̀rẹ́ mi ire là ń ṣe títí ọdún karùn-ún ire là ń ṣe égbè ire là ń ṣe títí ọjọ́ ayé wa ire la máa ṣe kò ní dá fún yín kò ní dá fún yín mo tiẹ̀ fẹ́ mọ̀ kí ló ṣe mí gangan tó fi ṣe. Bọ́lá ẹ̀yin lè fa ìgbà tẹ́lẹ̀ fẹ́rí wá gómìnà tí pé ká máa lọ àwọn èèyàn wá rí wa bí ológo àná bí ẹni tó ti tọ́ fún èmi dẹ̀ ń jẹun tèmi olèmi àtẹlẹjẹ wá blank pé eléyìí ló ní ká yà yé wèrè. èmi kò ìwọ ló má advice wa pé kí Saamu ya wèrè. nígbà tí wàá yín ò dáa tó jẹ́ pé lórí burúkú ni yín tó jẹ́ pé ṣe èrè ni yín ẹ máa wà lọ́ndà èèyàn ọlọ́run wa máa gbógo yín yọ díẹ̀díẹ̀ àwọn èèyàn kan wá máa tàn yín lẹ́gbẹ̀ẹ́ wọ́n máa jẹ́ kẹ́ ẹ mọ̀ pé ìwọ náà ti lè dá dúró ìwọ náà ti lè dá wà ó ti lè dá dúró ó ti lè dá dúró ó ti lè dá dúró tó o bá ti dá dúró gbogbo àwọn tó ń advice ẹ yẹn àwọn náà ní láìfù tí wọ́n á fi ẹ́ lẹ́sẹ̀gbẹ́ kan ni ibi tó o ti dá dúró ló máa ra sí. over ip ló ń ṣe wọn. ìgbà tó o ti tò level kan tó o bá ti lọ dá dúró tó o kúrò lẹ́yìn ọ̀gá àbó kúrò lẹ́yìn àwọn èèyàn ẹ tiẹ̀ bá ẹ nìyẹn orí yín bàjẹ́ láìwọ ẹ̀yìn á máa retí kó bàjẹ́ fún wa ọlọ́run á dẹ̀ máa jẹ́ kó dáa fún wa sí. ọlọ́pàá ni máa fi ààrẹ sí yín bá mi pe ọ́fíìsà Yẹmí pe ọ́fíìsà Yẹmí pe ọ́fíìsà Yẹmí fún mi. oṣù bá tán mo fẹ́ gbowó mi tán. You are a very nice person. Gbogbo wa la mọ̀ pé you have everyone's interest at heart. And they appreciate it. Boko wa dákẹ́ wa máa bínú jù. Saamu ẹ má máa bínú jù. Saamu ẹni mélòó ni wọ́n máa fi irú àbìlù tí wọ́n fi kàn yín ni wọ́n máa fi kàn tó dẹ̀ máa overcome ẹ̀. Mélòó nǹkan burúkú oríṣiríṣi bí àṣàṣì àbí nǹkan tẹ́tí overcome bá Saamu. Kò ló ń kà. Ṣé ló yẹ kí ẹ máa dúpẹ́ o? Ó yẹ kí ẹ máa jí lójoojúmọ́ báyìí kí ẹ máa ṣọpẹ́ fọ́lọ́run ni pé Olúwa ó ṣé mo dúpẹ́ tó ń jẹ́ kí gbogbo ibi kó máa ré fò mí dá. ó wà nínú Bíbélì ó ní Ọlọ́run dé ọdún ní adé ó wà nínú Bíbélì ó ní Ọlọ́run dé ọdún ní adé Ọlọ́run á máa dé mi ládé ni mi ò ní pọ̀ má ṣàmì sọ̀rọ̀ mi o ẹ má ṣàmì sọ̀rọ̀ mi o mi ní pò fún láyé mi. Òótọ́ ni Ọlọ́run á dẹ̀ túbọ̀ máa dé yín láti àmín. Ẹ jọ̀ọ́ ó ní tẹ́lẹ́ṣẹ̀ bá ti mọ̀ pé òun ṣẹ̀ kò ní pẹ́ lórí ìkúnlẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ bá mi dáríjì òun. Dá Saamu ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run má bínú. ṣé ẹ fẹ́ gbọ́ mi ìbínú o speaker mi ìbínú abẹ́ ìgbọ́ kì í ṣe pé mi ì ní gbọ́n tó fẹ́ sọ bọ̀ kán máa lọ ná ẹja lọ sọ́ńtà mi ìmọ̀rísì tẹ máa fi mú ìyànwọ́ nù gọ́gọ́ta mi tá a bá dẹ̀ máa sọ́ńtà ẹ jẹ́ kó jẹ́ mounted. Bọ̀dá mi ṣé kémi pa yín ni ẹ náà ṣé bí nítorí iṣẹ́ ibi táwọn méjèèjì tán ṣe ṣé bí nǹkan tó fà á tí bọ̀dá Saamu tán ṣe rú àwọn boys mi lé pé kán wá kidnap mi ẹ má bínú sí kan nínú wọn tó gbàdá lọ́wọ́ tọ́wọ́ ẹ̀ bá yá tó bá lọ bẹ́ mi ẹjọ́ nítorí Ọlọ́run sórin ìdágbére la máa kọ fún olódì mi àbọ̀ máa ní ẹ màmá tó relé ogbó ẹ wo bọ̀dá mi nítorí Ọlọ́run ẹ máa dáríjì wọn ni àmọ́ nǹkan kan ni mo fẹ́ sọ ṣe rí èlé tó ṣojú fógífógí bí ojú àjẹ igbó yìí kò lè gbélé wa mọ́ o kó lọ gba lé báyìí síta ni. yọ síbi ẹ bá mi kìlọ̀ fún pẹlẹbẹ kó má dá sọ̀rọ̀ mi o má dá sọ̀rọ̀ mi mọ́nu léyìí o. mo rí mú e nínú ilé wo. alẹ́ máa gbọ́ ọ̀daràn oníṣẹ́ ibi
kó tún lẹ́nu sọ̀rọ̀ ṣé o rí ó gbé bí o máa dóoru lé ẹ ṣògbọ́n abẹ́rẹ́ bó ṣe rí oníṣẹ́ ibi. ṣé mi ni wọ́n sọ fún pé wọ́n á máa dárò àbí wọ́n á máa kọrin pé màmá rẹ̀ ilé ogbó tó o bá kún táìmì ṣé màmá rẹ̀ ilé ogbó ló máa sọ wọ́n lè sọ pé sísí rẹ̀ ilé ogbó tọ́ọ̀rọ̀ lè ilé ogbó ló máa sọ fún ẹ tọ́ọ̀rọ̀ gbígbẹ́ ọ̀rẹ́ ilé ogbó yọ síbí wàhálà ìtì pọ̀jù jẹ́kan jáde ẹ lọ tó oògùn sẹ́mi kémi ya wèrè ọ̀sẹ̀ kan dọ̀tí bá ti wá ya wèrè nǹkan ọlọ́run máa dé mi ládé lọ máa dọ́dún ládé lọ gbogbo ibikíbi níbikíbi tó wù kí wọ́n máa sàsí mi ọlọ́run jẹ́ kí bí padà sórí oníbi àtẹ̀mí àtàwọn olólùfẹ́ mi jẹ́ kí bí máa padà sórí oníbi fún wa tó o bá ṣe ń ṣàmì ẹnu dẹ̀ ń bí mi mo lè pa yín. Sàámú ewu wíwá tán wá bẹ̀bẹ̀ wọn ò ṣán wọn wá o wọn gbé nǹkan wá. kí ló gbé wá kọ́ gbẹ́rì tí padà mi fẹ́ o kí ló fẹ́ gbé wá fún mi. ẹ̀fọn ẹran náà gbé wá ìfà mo ti gbé sórí náà gan mò ń bọ̀ lọ́wọ́. mi ò lè bínú mọ́ inú ọ̀run mi mọ́ o bú ọmọ ẹ̀ lẹ́ẹ̀kan ó yá bẹ̀ ẹ pẹ̀ràn ó tán mélòó tán gbé wá ó pọ̀ òbúdá Sàámú ó pọ̀ ó mú bọ̀ lọ́wọ́. ẹ má ṣerú ẹ̀ mọ́ o ẹ má mú orúkọ mi lọlé aláwo mọ́ o ẹ má gbìyànjú àti fẹ́ yà mí wèrè mọ́ ẹ ló pọ̀ ẹ gbàgà ẹ kó tẹ bá fẹ́ ọ̀gbìn. bọ̀dá mi torí ẹ̀pọ̀ ẹran bọ̀dá Sàámú. ẹni tó bá mọ ọwọ́ wẹ̀ á bá gbàgbé ta ló advice yín kẹ́ gbẹ́kun ẹran wa kò ní dá ẹ jáde ẹ jáde má dẹ̀pọ̀ ẹ̀rọ wọn lẹ ẹ jáde kò ní dá. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Oṣù bá parí mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Saamu Alajo. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rere ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi. Bó pẹ́. Má yára wájú tibí fún wọn lówó wọn. Máa gbó owó mi. Bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré.